sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n fẹ́ lé kú nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ lé kú. Àwọn ọ̀dọ́ wa ní ìfẹ́. Ó fẹ́ lé Ànábì kú nílẹ̀ Yorùbá. Sallallahu alayhi wa sallam. Ìdáká. Àwọn onígbàtà abẹ́gbà alábàtọ̀ kíkọ́ lómìnà nífà wà á màlẹ́ lómìnà ríyà wà ní sáà ní mẹ́ẹ̀kẹ́ wà á ní mẹ́ẹ̀kìyàna wà á tàtà alámọ̀ ágìnẹ́tẹ̀lẹ̀ àríwá bàtẹ́ lẹ́sìkò lóbi àlúmílẹ̀ máyà ń kọ́ oníwà fún àníbìmọ̀ àlẹ́pùtà ní màlúmẹ̀ ẹ̀mà máyà mọ́ àlẹ́mà Ibrahim àyẹ́mí máyà mọ́ fàyẹ́ mọ́sílẹ̀mọ́ àyẹ́ ọ̀rọ̀ bí ní pọ̀ ọ̀rọ̀ wà tí mo fẹ́ dá sí láàárọ̀ ìkọ̀ọ̀kan ní púpọ̀ èmi sì dá sọ̀rọ̀ lọ́rọ̀ ẹnu mi tọ́ka mi ìní èdè kò bẹ́ẹ̀ àwọn èèyàn pé àbá ìlú orí kẹ̀kẹ́ dá sọ̀rọ̀ yìí mo ní kọ̀ọ̀kan mi o gbogbo tí wọ́n ń ṣe kọ̀ọ̀kan mi ilẹ̀ Yorùbá èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n láwọn abẹ́lé àdébí kó nílùú àwọn ìdáhùn ayé ọmọ ilé tí wọ́n láti lé ń bẹ̀ ọkọ̀ máa padà bọ̀ wá lè tèmi kóso kó síbẹ̀ kóso ń tẹ́ni lọ́wọ́ kọ́ lè fún lọ́wọ́ kóso àwọn àmì aláwọ̀ bẹ́rẹ̀ àdẹ́bì àwọn sì bẹ́ẹ̀rí mọ́lẹ̀ rẹ̀ mọ́lẹ̀ Yorùbá àwọn tó wá jẹ́ tiwa ni mo fẹ́ gbà ní mọ̀ràn bẹ́ẹ̀ lẹ́tọ̀ mi láàrin inú àwọn tó jẹ́ tiwa dé lọrin ìgbà wọn ní mọ̀ràn iná wàhálà tí wọ́n wà ń bẹ̀ wọn káwọn náà sì máa tara wọn sọ bẹ́ẹ̀. àbá wọn náà Yorùbá ń pè lẹ́gbẹ̀rọ lẹ́yìn máa bẹ́ẹ̀ ní ìmọ̀lẹ́ àdébọ̀ Muhammad kọ́ lẹ́ Yorùbá àbá náà ò lọ́wọ́ púpọ̀ lórí ẹ̀ ẹnu bá wọn gba àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà tó wà ń bẹ̀ nímọ̀ràn. àlùfáà nìkan kan àti gbogbo mùsùlùmí. àti gbogbo tí jẹ́ mùsùlùmí lẹ́ Yorùbá lápapọ̀. dé lọrin. ó fi dé lù lọrin. àlàyé òkúkú lè jù bẹ́ẹ̀ náà lọ. Jù bẹ́ẹ̀ náà lọ láti di omi sí di omi náà tọ́jú kọ́ náà bọ́lá máa fẹ́ pa ayé lẹ́yìn sí ọ̀bá ṣẹlú kan. Allahu Akbar. kọ́kà di omi di tọ́wọ́ àti ẹwà létí bẹ̀rù èyí tó fi da ayé ayé náà kọ́ dànù ẹnu tẹ́lẹ̀ yìí náà tọ́ba ti ṣe túfáàlì fún ilé ẹ̀ka yìí sí ara yóò balẹ̀. nígbà ìbéèrè fún ọlọ́pàá bá da iná òun lẹ́yìn rẹ̀ tọ́ba ti fi omi pa yín jà tẹ́ ẹ bá fi inú débẹ̀ alága kọ́ balẹ̀. àmọ́ àwọn yẹn wá bẹ́ẹ̀ àyè máa bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ bá wà jà iye tiwa náà bẹ́ẹ̀ kọ́ láyé bàbá mi bẹ́ẹ̀ sàyé bàbá mi bẹ́ẹ̀ àmọ́ o ibẹ̀ tí mo fẹ́ lọ kàmpéènì tí ì ṣe mo fẹ́ yàwó tìdítìdí ni ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n yìí mo fẹ́ kí wọ́n mọ ìtí ń ṣẹlẹ̀ gan kí tó gbà wọ́n nímọ̀ràn mo fẹ́ kí wọ́n mọ ìtí ń ṣẹlẹ̀ gan yàtọ̀ sí tí gbogbo èèyàn rò torí tí gbogbo àwọn èèyàn rò ní ìsinmi pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni ipe àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n lè kí ló wọ́n ń já èmi wá sọ fún pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ irọ́ gidi ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni. nítorí òun náà ni pé àwọn. wọ́n lọ́wọ́ fẹ́sìn wọ́n fi ń pàkè. sẹ́mi ń sọ fún yín pẹ̀lú àwọn Yorùbá yìí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni ọ̀rọ̀ kọ̀ọ̀míyà
tribalism wọ́n ń pè ní religion. Bó ti ẹ̀ jẹ́ pé wíwọlé tí mo wọlé láàárọ̀ yìí nísìnyí ní chapter 2 tí mo fẹ́ discuss ọ̀rọ̀ religion àti politics ní Nàìjíríà. Láti ilé láti wá kẹsàn-án òde yìí tí mo ṣe lọ́wọ́ yìí. Wọ́n ń pè nǹkan lọ́rọ̀ ẹ̀sìn kejì sọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n lọ àdìgbòbúra lọ́dọ̀ lọ gbogbo tí wọ́n fà lọ pátá kò sẹ́sìn bẹ́ẹ̀. Àníta aró òní àní pé káyọ̀ máa rò gbọ́dọ̀ ẹ̀sìn ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ibi tó ti bàbá pé sọ̀rọ̀ ẹ̀sìn sáwọn kẹfẹ́ yóò sí níbi táwa yìí ní Hausa yìí. Mọ́kúsáwá wà. Mọ́kúsáwá ni wọ́n ń pè wọ́n títí dọ̀la wọ́n wá. Sáà kírísítẹ́nì ò sí ní ìní. Wọ́n bẹ ní ìdè dá, wọ́n bẹ ní ìdè tí dé fún kótó. Dètí wọ́n bẹ bẹ́ẹ̀ àwọn òsè máa jà báyìí. Táyé gbogbo ojoojúmọ́ ilẹ̀ Yorùbá yìí. Iṣẹ́ wa jẹ́ pé lásìkò Tinubu ìlọ́wọ́ lé báyìí. Lóde báwo ló ṣàìwádìí dè yányá bí wọ́n ṣe ń bá a bọ̀ ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀ mọ́ àbáwọ̀ àti rí ìlọ́jọ́ tó ti pẹ́ o gbogbo tí dá wàhálà lẹ̀ Yorùbá kò ti kọ́ sínú tíra ní ìkàjọ bọ̀ọ̀lù gbogbo tí dá wàhálà lẹ̀ ń bẹ nù tíra yìí níjọ́ tí ìsọ ní àyè àwọn kan gbogbo lé mi wọ́n bí lọ́wọ́ náà fara wọn ó wá dùn mọ́ nípa ilé ètí ìkú nísì ọ̀rọ̀ kọ́bíláńtì ẹ̀yà mọ̀ sí kọ́bíláńtì ẹ̀ sì máa pè lọ́rẹ́ sí. ẹ̀yin ò bẹ́ẹ̀ máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀ sì máa pè lọ́rẹ́ sí ẹ̀rẹ́ ẹ̀sìn kọ́ ẹ̀ ṣáyé ojú yìí ẹ̀yìn tẹ́ pè lọ́rẹ́ sí ètí òjò ọjọ́ rẹ̀ sí láàárọ̀ ìlọ́gbọ̀ ìgbọ̀rọ̀ tó tú ilé o torí pé àwọn ọlọ́wọ́ eke ní ìṣe ìgbọ̀rọ̀ tó ṣe ìlágbá solution là ń wá níṣẹ́ àtúnfẹ́ fi problem kù mọ́ àìmọ̀ àrùkẹ́yìn fíbi láti Yorùbá yìí ní mọ́kọ́ kò sí jẹ́ ọ̀dálẹ̀ láti ojú bàbá náà mo ti kọ́. Sọ bẹ́ẹ̀. wọ́n ti sàsọ́lẹ̀ níbi tí nàìjíríà fi àwọn ìlọ́dọ́ ti pẹ́. Níjọ́ tí gbogbo èyí tí kọ́kọ́ rúgbó mọ̀ 30 years back àbí ìkàbí 35 years back. Torí mo wà lọ́mọ 25 years nígbà náà mo sì lé 60 years nísì. Mo ti kọjá náà tẹ́rù gbogbo. Bọ́bá máa dàrú mẹ́yìn lọ́wọ́ lóde tẹ́ ń pè lọ́rẹ́ sí pọ̀ dàrú máa lọ́wọ́ táwọn òyìnbó látijọ́ yìí. Sọ bẹ́ẹ̀. ẹni tẹ́ ń pè lọ́rẹ́sì lónìí àwọn bàbá wa ní kò dàrú àwọn lọ́wọ́ àtọ́gbọ́n àti pọ̀ sí rẹ̀ láti bí ọgbọ̀n ọdún lé sẹ́yìn. Àti kẹ̀sì tí ìdèmí ti lọ ní jó lọ ni. Gbogbo ẹgbẹ́ ẹ̀rí yìí o phase 2 lẹ́sẹ̀ yóò kú phase 3. Àmọ́ phase 1 àmọ́ fẹ́ dá padà sí. Kẹ̀mọ́ orí ní àdísọ́sí wàhálà yìí. Tàkó sí. àbá bẹ́ẹ̀ ṣe àlàyé fún wa kí ni ìpìlẹ̀ ibo ló ti pẹ́lẹ̀ gbogbo wàhálà tá a wá kó sí láwọn mùsùlùmí àtàwọn onílẹ̀ Yorùbá lónìí. Ẹlẹ́yàmẹ̀yà ni àti mọ́tara ẹnìkan àtàìmóore gbogbo tí máa fà mí torí ẹ̀sìn tí wọ́n yàn ẹ̀sìn kan náà lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run òkú méjì ẹ̀sìn kan lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run òkú méjì. Ètò òyìnbó wọ́n pè ní Ìsìláàmù gangan ni pé kí ni wọ́n pè lẹ́sìn onídìínú ẹ̀sìn òdodo. Bí Ìsìláàmù náà bí ọba ti sódodo ní Ìsìláàmù tẹ́ ẹ̀sìn náà kò sẹ́sìn bẹ́ẹ̀ náà. Gbogbo ẹ̀sìn téèyàn bá ń sìn ìtọ́yẹ kọ́kọ́ wá bí bẹ́ẹ̀ kí ni o òdodo. Gbogbo Kìrìsìtẹ́nìtì téèyàn bá ń sìn tí ọba ti sí òdodo bẹ́ẹ̀ kì í sẹ́sìn. Kódà ní ká bọ̀rọ̀ ìsàtẹ́sìn náà sódodo wà bẹ́ẹ̀. Òdodo lẹ́sìn ẹ̀sìn sí òdodo. Gbogbo tọ́ba wá bódodo lọ ìtí wọ́n pè lẹ́sìn nù. Inú tó bódodo ìwà mẹ́mẹ́. Wọ́n fi máa ń pè nílẹ̀ ìbádà pé ìwà ní kí ni o ìwà lẹ́sìn. Ní òdodo lẹ́sìn
gbogbo tí ẹ bá ń ṣe òun ṣẹ̀ṣẹ̀ ṣe ni òun ṣe kìrìsìtẹ́nì ni wọ́n bá ṣe ìsìláàmù tí ọba sọ̀dọ̀dọ̀ lọ́wọ́ rẹ ò lẹ́sìn. ọ̀ lẹ́sìn o ìtọ́kọ́ wa kọ́ àkọ́kọ́ wa káàkiri pé kí ló òdodo sí òdodo bẹ́ẹ̀nẹ́sì tí wọ́n sì lẹ̀ Yorùbá yẹn. ìbéèrè ni o mo béèrè ni o ẹ fojú òdodo rẹ̀ hàn wá àti kírísítẹ́nì ni àti mùsùlùmí ni àtẹlẹsẹ̀ àbáyé kò sódodo ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́ kálukú wa ń pàkì. láwọn mùsùlùmí lẹ Yorùbá kò sódodo bẹ́ẹ̀ ni kò sódodo àwọn ẹlẹ́sìn àbáláyé náà kò sódodo lọ́wọ́ wọn àwọn ń fi ẹni bẹ́ẹ̀ ti ní ẹ̀ẹ́dà sílámù rú ẹ̀ẹ́dà anábìjáde ní òjò dàmú àwa. ṣé ń bẹ lọ́dọ̀ yìí tẹ́lẹ̀? sallallahu alaihi wasallam. ṣé ń bẹ lọ́dọ̀ yìí tẹ́lẹ̀ ní ìta àbí nínú? kò sí lọ́dọ̀ yìí ní ìjọba yìí àtọ́ ń wá nẹ́ẹ̀sì kan tó lóun kó mbẹ́ òun kó mọ́ kò sí gbẹ̀tẹ́lẹ̀ náà ni. kò sí gbẹ̀ náà ni ìbẹ̀rẹ̀ rẹ̀ mọ́ ọ̀fẹ́rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ni. kò sí gbẹ̀ náà ni ìyẹn lè jẹun kọ́ mọ́. kẹsàn-án tẹ̀mọ́ wa lórí pé àwọn okòó Islam ó wà ní gbogbo àwọn tó náà okòó bẹ̀rẹ̀ pátá okòó mùsùlùmí wọ́n jẹ́ ẹni bí tó ti bẹ̀rẹ̀ okòó mùsùlùmí ìní wọ́n jẹ́ wọ́n wà ní okòó mùsùlùmí kó bẹ́ẹ̀ kó fọkọ̀ Yorùbá sí gbogbo ẹni bàbá sọ sí yìí àlìsílámù yóò dára ìjọ tẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn náà kẹ́ẹ̀sẹ̀ dé òde òfin sílímì káfà ìjọ lẹ́sìn Islam tẹ́lẹ̀ àwọn anáàlà ń pè é sí àwọn tó sì dáhùn ni àwọn tí ò dáhùn ọ̀dáhùn ẹ̀yìn tó bá wà bẹ̀ dé mi mà pé tó bá gbé lóòótọ́ wà bẹ̀ kò ní kó bẹ̀ láìláì kó bẹ̀ náà tẹ́lẹ̀ ìtọ́jú ó dàbí ìgbà tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ìgbà tẹ́ ẹ̀ ń jàǹfààní àwọn bàbá wa tẹ́ ẹ̀ ń jàǹfààní wọn àwọn bàbá wa tẹ́ ẹ̀ ń jàǹfààní wọn. tí wọ́n polówó rẹ̀ wá báyìí tẹ́ ẹ rí i pé ní ti ń bẹ lọ́wọ́ wọn ojú tiyín lọ ó sì dáa ju tiyín lọ ẹ tẹ̀lé wọn. ìgbà tí ìjàmbá yín wọn níbi tẹ́sẹ̀ tí náà múlẹ̀ nísìnyí ẹgbẹ́ ṣe kí ni o ẹgbẹ́ dọ̀bù wọn. ẹni kún ọ padà sí ilé ẹ ò kẹ́ ẹ ò kẹ́. Islam ò sí lọ́dọ̀ yín tẹ́lẹ̀. kò sí bẹ́ẹ̀. àǹfààní tẹ̀ yóò dá àwọn babaláwa tí wọ́n bẹ̀ sí. àwọn babaláwa tí wọ́n fún yín ní Islam yìí àǹfààní wọn tẹ̀ ń jẹ́ nì. gbogbo tí ò sí lọ́dọ̀ yín ẹ̀rí lọ́dọ̀ wọn ó yẹ tẹ̀lé wọn lánàá àti jẹta. ìgbà ẹ̀rí tẹ́ bá wọn lọ́nà nísìn ẹ yí padà ẹlẹ́ẹ̀bá wọn lọ́mọ sọ bẹ́ẹ̀. àní tí ò sí lọ́dọ̀ yín tẹ́lẹ̀ tí bẹ́ẹ̀ lọ́dọ̀ babaláwa bá tẹ̀ gbà lọ́dọ̀ wọn tó ti wá gun rẹ̀ sọ́dọ̀ yín nìsín ẹbí wọn á rí bẹ́ẹ̀ lè tẹ̀lé wọn máa gbé kí wọ́n máa lọ lé. kìí ṣe pàmò àwọn olóòṣà nìkan ní gbógun ti Islam ń bẹ̀ o kọ́dà àwọn ọ̀fáà náà ti ń gbógun ti ra wọn òun tó kàn án tó olóòṣà nìkan ní gbógun ti Islam àwọn olókùnkọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìbá àwọn mùsùlùmí síra wọn náà ni kí ló yá àmùsùn ọmọ gbógun ti ra wọn wọ́n lẹ́sìn ní kéjì sẹ́sìn tọ́ba sẹ́sìn ní àlàyé ní ọwọ́ abẹ́ òdodo lẹ́ ń gbọ́ lẹ́nu mi láàárọ̀ ìwọ gbẹ̀ ní púpù lọ́kọ̀ọ̀kan ní òní níbi kí n kájú èló ní tá à ń gbógun ti ra wa tí fi wá lọ bí tí ń lọ yìí. èyí tó wá burú jù níbẹ̀ tó làwọn aráàlú ọyún náà èyí pọ̀ wá bá wọn náà ìtàwọn náà dá náà nínú ọ̀rọ̀ yóò ṣe kíni o ọ̀pọ̀ àwọn wọn kọ́kọ́ ṣe ní ibú náà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ibú kí gbogbo kó tó máa ṣẹlẹ̀
nígbà tó lọ wọ́n ọmọ yìí tó lọ sí kíni o tó gbé ní wọn lọ́wọ́ wọ́n rá àwọn ọlọ́lọ́ láàrin ara wọn lọ́wọ́ aṣọ ni mo ti dá àwọn ará àdúró déédéé ará àlọ́rin ni ò dúró déédéé tó ní kọ́rọ̀ lẹ́yìn bó wá rí bó ti rí. àwọn ará àlọ́rin là dúró déédéé lọ́jọ́ kọ́rọ̀ lẹ́yìn ò bọ́ wá padà sí. wọ́n sọ pé ìsádúyè àti àmánà fantasi ní sáà àìdúró déédéé ará àlọ́rin pé wọ́n máa jẹra wọn lẹ́sẹ̀ òní bẹ́ẹ̀ tẹ̀léra wọn ọ̀tẹ̀ wọn lọ́rùn wọn tẹ̀lé ara ta yẹn ti bẹ̀lẹ́gbẹ̀ wọn lọ. ọ̀rọ̀ ajẹ́ kí oore wọn kó rìn lọ kò ní kú ọmọ kálukú tó ṣe kí ló tó ṣe mọ kálukú náà yóò máa gba ẹ̀ lọ́gà. sọ bẹ́ẹ̀. àìdóde aláàlọ́rin. àìdóde ní wọn ni. àìdẹ́gbẹ̀rẹ́ ẹni àìdẹ́gbàmúrẹ́ ẹni. òun ló ti wà lọ́dọ̀ aláàlọ́rin kó wá ní pé gbogbo wọn máa tẹ̀lé ara ta òun ló fa gbogbo lọ́rọ̀ yìí. èyí tó padà wá bá bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ kejì wọn kú mọ́ kí wọ́n á yanjú ẹ̀ lọ́pọ̀ kan ni. sọyí àwọn mùsùlùmí ẹ̀rọ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ lé àwọn àfa lọlé àbí táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lé ara lọlé lọlé ike ẹ̀ mọ́ lọ́lú yìí sáwọn olóòsà ni igbe ìtẹ́ yàrá lọlé ṣe kí ni o tẹ́ ẹ ṣe ó ti tó ẹ kọrí sí ìlú yìí ẹ mọ̀ lé kọ́ wọn bẹ́ẹ̀ àwọn náà ti dàáfà àti tó bójú tó ga fúnra wa. sọlọ́sà lọ́sọ̀ yìí nì gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni ọlọ́run wọn ni wọ́n máa lọlé. ẹ̀ẹ́ tí wíyì ń bọ̀ nísìí ìtọ́jú àwọn tí tó fatira yìí nù tí mo sọ fún yín ó dogójì ọdún lónìí tẹ́ẹ̀tì ní káà lọrin kí ká máa lọlé sáwọn olóṣà ni sọ́rẹ́sì mú. ẹ̀sìn eléyìí ni àbẹ́lẹ́yàmẹ̀yà tẹ́ẹ̀tì ní káwọn ará lọrin kí wọ́n máa lọlé ìgbà ní àti tọ́ra wá ṣe ẹ̀wẹ̀ sí lára wọn. nígbà táwọn bàbá wa ṣe kí ni o tí wọ́n gbẹ́sẹ̀ wá tí wọ́n kú tán tẹ̀ wá rí i pé àwọn ọmọ wọn ìtàn bàbá wọn mọ̀ tí wọ́n fi ń sọ̀gá fún yín tí wọ́n fi bí àbùkátà fún yín kò tó nǹkan mọ́ ọ̀dọ̀ yín náà lókùn tí wọ́n wá ìrànlọ́wọ́ wá nígbà wá lásìkò tẹ́yìn ọmọ àṣàjọ ẹni wọ́n mọ̀ lọ́yẹ̀ sọ bẹ́ẹ̀. ìtí wọ́n láti bẹ̀rẹ̀ lónìí gbọ́dọ̀ pé àwọn ọmọ tá bàbá fi ilé. tí wọ́n fi ilé. tó wà lọ́wọ́ wọn tó wọn mọ́. kò tó wọn mọ́ tí wọ́n wá rí i pé àwọn tọ̀hún náà ni wọ́n tún wá lọ́nà lọ́wọ́ àwọn ni wọ́n máa bá bùkátà wa tẹ́lẹ̀. tí wọ́n máa fi gbogbo nǹkan yé wọn àtẹ̀sílẹ̀ kéé pé àfọkù pẹ́ nìkan lọ́rùn wọnú ìsìlámù yìí ẹ̀sọ́ ẹ̀mú wá tó tààfà àfọkù kan pẹ́ nìkan lọ́rùn wá láti lọ sínú ẹ̀sìn inú ìsìlámù yìí tó fi di pé tọba lẹ́ ń ṣe tọba ṣe bí bùkátà ní kọ́kọ́ ṣáájú bùkátà ní kọ́kọ́ gbé wá à ń bí àbùkátà ló jẹ́ kí ìsìlámù ọkọ̀ múlẹ̀ nílẹ̀ kí ló nílẹ̀ Yorùbá bùkátà ní kò sí nǹkan mi gbogbo ẹ̀yin gbé bóde o bí wọ́n bá ti sọ̀rọ̀ yín tẹ́nìsì ẹ̀ tó bá níbẹ̀ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mi náà á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ wá ka tiẹ̀ mi tó lákọ́lẹ̀ sí ẹ̀mí ọmọ akadé mi tí mo lákọ́lẹ̀ sí àwọn èyí tí sòdodo ọ̀rọ̀ àwọn àti màá pé yóò jẹ́ mi tó dé dúró yìí nígbà táwọn bàbá ń kú tán táwọn aráàlú oníbẹ̀ yẹn rádaràda àṣírí wọn wá tú sí wọn lọ́wọ́ wọ́n ti rí bí wọ́n ti mọ̀ àwọn wá rí pé àṣé ìjà ẹ̀dá àrùkọ́ kù lọ́dọ̀ àwọn bàbá yín òkú yín tí ti tán ẹ̀tún wá wá sí ọ̀dọ̀ wa bọ́bá wá rí bẹ̀ tó wá rí pé ti wáyé tó mọ́ wá gbà ó yọ ọjà káwọn náà padà síbi tá a wà tẹ́lẹ̀ yọ ọjà ká padà síbi àwọn náà mọ̀ pé tí wàá náà wúlò tó báyìí ètò kò ní kẹ̀kẹ́ rú yìí o àtẹ̀sí tẹ́lẹ̀ wà náà ẹ̀ máa ń kó lọ ìtọ́fà ọbẹ̀. ọgbà tó ti gbé àwọn tiwọn náà wá nkẹ́ lọ lọ́dọ̀ wọn táàtì
wá rí pé kò sí nǹkan tá bàbá wọn lọ́wọ́ wọn mọ́. Ó kú kọ́ àná ọmọ wa fún wọn. Wọ́n yára kò sí tó kù ẹ máa lọ àwọn náà padà fi tí bàbá yín fi wá sí. Ètò tí wọ́n fẹ́ máa padà nù. Bẹ́ẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ látàná bàbá àti kéré mọ̀ yìí náà lámọ́. Ìjọ ìrèmí ti rí kébè lé gbà ní. Torí ẹ̀ka yìí kébè kọ́ padà sílé sí àyè ni. Ẹ̀yin náà lẹ́wọ̀n àtẹ́lùgbé rẹ̀ níbẹ̀. Ẹ má yẹ ká tara wọn. Wọ́n wá dáadáa wọn. Wọ́n bì lọrin sẹ́yìn. Wọ́n lè sopọ̀ mọ́ ilẹ̀ Lárúbáwá. Àwọn Lárúbáwá àwọn Saudi àwọn bá gbé foreign policy lé wọn lọ́wọ́. Báwọn bàbá wa ti gbà darí ẹ̀ tí òjò mú jà lọ́wọ́. Tí Sàlámù fi wà tó fi di pọ́nmọ eléégún kéwú. Ọmọ olóòsà ń kéwú. Orò ń kéwú. Bí ẹ ti ṣe àwọn ni wọ́n gbọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n dá sí. Tó fi di pé inú ọmọ eléégún ó ra bíi àbídì bẹ́ẹ̀. Ó rí Abdulrasaki bẹ́ẹ̀. Ó rí Ṣakiru bẹ́ẹ̀. Ó rí Haruna ọlọ́ba bẹ́ẹ̀. Gbogbo wọn ló rí bẹ́ẹ̀ o. Gbogbo àwọn bàbá àwọn àyè tí wọ́n padà wá ya wèrè máa lọ́wọ́ nísìnyìí. Àwọn bàbá wa ni wọ́n mọ̀ ní wọ́n ti ṣe é. Lójú ọ̀nà ni wọ́n gbà ṣe é ni mo sọ fún yìí. Kò sì síjà kò síta gbogbo kan lọ láfíà. Ìgbà táwọn bàbá ń kú tán tó di pé àwọn wọn gbà á tó di pé wọ́n ní kí wọ́n mọ lọlé àwọn orí ẹ̀ka lára wọn mọ́ tọ́sùn wọn àwọn bá gbé fọ́lí pọ́lísì bí wọ́n ní ọ̀wọ́ wọ́n bá ní ọmọ ilé fọ ẹ̀bọ wọn ní kíni o nílùú wọn. Èyí tó gbé àwọn alùsùn Nàìjíríà Yorùbá nù. Ìgbà tá alùsùn Nàìjíríà Yorùbá ní recently yìí ìdí wọn kọ́kọ́ mójútó bí mọ́ká ṣe kó bẹ̀rẹ̀ ìgbé tí àwọn kan wí ike ẹ̀mọ́ mi ọjọ́ ìmọ̀ mọ́ o ẹ̀mọ́ mi ọjọ́ kìíní mọ́ o ẹ̀díkà àádọ́tí tó o ní ìdí òní jẹ́ kárí iṣẹ́ táwọn kan bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ àwọn ṣe kíni o kò fẹ́ parí ẹ̀. Téèyàn bá gbọ́ ní ìsọba yìí pé mùdírù Markaz ń jà pẹ̀lú àwọn kan nílẹ̀ Yorùbá yìí kí lẹ́nu pé wà. Ṣé Markaz nìkan ní bẹ́ẹ̀ ni? Ṣé Markaz nìkan ní bẹ́ẹ̀ ni? Ìgbà mi káwọn olúfẹ́ Markaz yìí náà ibi àti bẹ̀rẹ̀ ogun nù. Sólọ́sà náà ni olówó olùfẹ́ Markaz. Iṣẹ́ nìkẹ́ wá bẹ́ẹ̀ tí àbẹ́ǹjẹ̀ táàkù sí ẹ̀ láti kúkú bẹ̀rẹ̀. Àwọn ilé kéwú yìí yòókù tọ́lẹ́ bá àwọn ọmọ Markaz wá dálẹ̀ tí ó ṣe àwọn aníbẹ̀ nísìn èwo lẹ́gbókùtì sí ilé iṣẹ́ òkú sàbábùsù dúró sẹ́yìn wọn lẹ́nu ni sẹ́yìn wọn lẹ́nu ni ẹ dáhùn àbí kí n máa kà wọ́n Markaz yìí nìkan náà kí ló dé tó jẹ́ pé Markaz nìkan lẹ́gbógun ti gbogbo àwọn ẹlẹ́kẹ̀ẹ́wù yòókù tó ẹgbẹ́ tilẹ̀ Yorùbá. Ọ̀hán sì tí mo nílùú ṣe láyé tọ́mọ̀ ṣe. Kò sí tó ṣe láyé àti tó sọ tó dáa àti tó sọ tó ọ̀dà. Ọ̀sọ̀ mi kò dá tó tọ́. Òdodo ọ̀rọ̀ nu. Àwọn kọ̀ yẹ kó dé lẹ́kùn bí tó dé dúró yẹ o. Tọ́ yẹ kẹ́ ẹ̀ fi ṣe kí ni o? Kẹ́ ẹ̀ fi dáa dúró. Àá sì ń pè yín. À ń pè yín pé ha ẹ má jẹ́ kí náà yìí wọ́n ti kíni o kò jáde tó. Ọ̀pọ̀lọpọ̀ tí nílé ìpọ̀ bá tó wá wí ní sípà àkàmì ti pé òun náà lọ bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ tó ń wí náà bá wí lọ tí ì ní késekése lẹ́yìn ẹ̀ tí ì kíni o tí ì ní kàṣàkàṣà. Bí a máa ti wó di ọgbà fẹ́ǹsì ìjọ lòlò ní wọlé ọ̀dà wọn tún ṣe yìí o. Wọ́n ní ìlú sì fèyí ti ha òfin dáyà rẹ̀. Ewo di lára rẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ ti rábítà.
wọ́n tún bẹ̀rẹ̀ ti bìtà. ẹ̀yin tẹ́ ẹ̀ pawọ́pọ̀ sí sáwọn olóṣàlẹ̀ àwọn yìí náà tó yẹ gbogbo tẹ́ ẹ̀ wá kìíní rábítà àyẹ̀kù bẹ̀ ni. kọ́dà àwọn tẹ̀ wá sí kan Ìbàdàn níjó ní ìnísì kò jẹ́ ta ní ìyẹ̀rọ lọ tí wọ́n ṣe mítí lára wọn tí wọ́n béèrè pé wọ́n yẹ Ìbàdàn jẹ́ níbi gbogbo ètò rábítà tí wọ́n ṣe lọ́jọ́ ní tí wọ́n tó bẹ̀rẹ̀ sí pariwo yìí ní irú situation tẹ̀ wà nísì rábítà tó kúlẹ̀ àmàwà náà yìí pàdé Ìbàdàn ṣé gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́rọ̀ ẹlẹ́bọ̀ yìí nísì kò yẹ kẹ́ẹ̀ṣe mítí ìlérí ẹ̀ kẹ́ẹ̀ṣe mítí ìlérí ẹ̀ èmi ò pè jẹ́ kójọ fúnnù kí la fẹ́ ṣe sí èyí tí ń lọ nílẹ̀ Yorùbá yìí nígbà tí ẹlẹ́yìn wá sáájú ní rábítà wọ́n yẹ̀ yín jẹ ní rábítà wọ́n ṣe gbá ní rábítà ṣe bí aṣáájú lẹ̀ wọ́n bẹ́ ibi wọ́n ṣe ìjáwọ̀ àwọn ọkọ̀ bàbá yìí báwọn bàbá yìí bá wá di pé wọ́n bá fọ́kọ̀ wọn sí iṣẹ́ kí wọ́n fẹ́ ṣe iṣẹ́ tí wọ́n ṣe náà ni wọ́n wó yìí kí ni adé torí ẹ̀dá rábítà lẹ̀ kí ni wọ́n torí ẹ̀dá rábítà lẹ̀ ṣé kí Islam lè lọ lẹ́ni àbí kára fọ́ ọmọ bára wọn sí pọ̀ rárá tẹ́ ẹ bá wá jẹ ọ̀gá náà rábítà kí lè fẹ́ máa ṣe wọ́n tún fẹ́ fọ́ rábítà yẹn náà iṣẹ́ ìdìkẹ́ wá gbá gbogbo èyí tẹ́lẹ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ ní pé ẹ jẹ́ ká pa yìí tì náà o ọ̀rọ̀ adájọ́ problem tó bá wà ilé jáde nílò kẹjẹ fèsì kẹ wá ṣe mùtámọ́nù ní kíni o lérí ẹ̀bẹ̀ ti ṣe o ike kíni ọ̀gbìn àbáyọ lérí ọ̀rọ̀ àwọn olóòṣà yìí torí pé èyí tí wọ́n ń ṣẹlẹ̀ àfẹ́ conference kankan dì síkè wáyé àwọn kan bẹ gẹ́gẹ́ kọ́nà wọ́n bá di pé wọ́n bàbá mùdínú sàkóso àwọn ló ṣe conference yìí jẹ bàbá àwọn sẹ́ẹ̀tì yìí tọ́ ẹgbẹ́ ṣe conference yìí yẹ. ìlérí yìí tàn wẹ̀ ní tàn ní. sẹ́ẹ̀tì yìí kẹ́ ẹ pé láyé jọ kòrónà àbáyọ kan tó wà náà nù ìmọ̀ kí rọ́bìtọ̀ ó dìde. rọ́bìtọ̀ ti wúlò àmọ́ àyíká kẹ́ ẹ kórí. Kẹ́ẹ̀sì mítìnì ládàá kọ́kọ́ kẹ́ẹ̀sì pẹ̀lú àyíkọ̀ kan náà pé yá wa ní mọ̀ràn torí bí lè bá ṣẹlẹ̀ ẹjọ́ òun ní báwọn àgbàlagbà ti yanjú ẹ̀. Bí lè bá ṣẹlẹ̀ níjọ́ náà ọba bàbá ọmọ bẹ́ẹ̀ ó ní bí wọ́n ti yanjú ẹ̀ aráàlú ni ọmọ ti ṣe wọ́n ní bí wọ́n ti yanjú ẹ̀ tí èsì àlùyé wọ́n wá sọ dé ọ̀rọ̀ eré kí o mẹ̀díà wọ́n wá jọ jiyàn pé àwọn ṣe dìbẹ́tì ni ó ẹ̀ wọ́n ń bolo ṣàṣe dìbẹ́tì kí ni bẹ lọ́wọ́ wọn kí ló yé wọn. àwọn ọ̀sìn ṣe pé àwọn náà nígbà ẹ̀ẹ́kẹ́sì ni lọ nígbà wọn ni kó ti dowó. rárá àwọn akẹ́ni wọ́n sponsor àwọn ọmọ yẹn láti lókèlè látòkè òkun ni wọ́n ti sponsor wọn gbogbo èyí ìlàrí. Túrọ̀ àwọn ọba wọn sì ní gbogbo àwọn ọba wọn tí wọ́n ṣe mùsùlùmí nì àtijọba wọn kílẹ̀ owó tí wọ́n gbà. Kọ́lá àrùn sọ pé pírẹ́sidẹ̀ntì ọmọ sí torí nígbà tẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ yìí náà ní ìṣẹ̀lẹ̀ lọ fẹ́ máa gbọ́ ọdún ṣẹ̀ṣẹ̀ ẹ̀ máa gbọ́ ọdún dé rẹ̀ àwọn gómìnà sì fẹ́ kò lé yẹ wọ́n sì yọ̀ọ̀dà. Nígbà ẹgbà yìí náà lẹ́dìdẹ́lẹ̀ tẹ̀yìn ìgbàmí náà tẹ́ẹ̀tù sí ni pé ọdún ṣẹ̀ṣẹ̀ yìí náà máa ṣe yíò àwọn epo sì mọ̀ jáde gbogbo bọ́tọ̀ iná mọ̀ jáde kìíní iná yìí sí ọmọ jáde ìgbáyọ̀ mọ̀ jáde láti ìgbà wọn ti wí náà kò sáàbà kankan tó dìde láàrin yìí kò sẹ́ni kankan tó dìde láàrin pé ẹja ti conference yìí lọ́rọ̀ yìí eléyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ báyìí ìtókùtẹ́ ẹ̀rù lè gbọ́n kálukú ẹ̀fílẹ̀ kọ́ mọ́ sí tiẹ̀ kálukú ọmọ sí tiẹ̀ ẹ̀túkọ̀ bẹ́ẹ̀ àwọn ọba yìí sọ wọn sọ ra mọ́kè òkun wọn gbowó èyí
wá ra gbogbo òòsà lọ. Wọ́n ti lọ lè gbé kéde gílè tó bá ti tan gílè wọ́n mọ̀ pé sẹ́ńbẹ́ lára rẹ̀ tó ń gbóná. Àwọn ti mọ bẹ́ẹ̀ sí lò ẹ̀yin náà lẹ́gbọ́n wọn. Àwọn ará Cuba wọ́n bẹ́ẹ̀, àwọn ará Brazil wọ́n bẹ́ẹ̀, àwọn ará UK wọ́n bẹ́ẹ̀, àwọn ará US wọ́n bẹ́ẹ̀ tí wọ́n ti mọ Ifá Yorùbá ju kí ló Yorùbá lọ. Tó ti wá di pé àwọn tó ti bẹ̀rẹ̀ sí tatẹ́ǹtì fún nínú èwo nísìn yípọ́jà táwọn sádà kó sáṣe kí ló àwọn ọ̀tà àwọn ọmọ tí wọ́n wá rí lọ́hùn ní Yorùbá ibi àṣẹ ìta àṣọlù ní táwọn bàbá wa ń kó owó fún wọn kọ́dà wọ́n gbó sàkán ní ọmọ àrọ́bẹ̀ ó sì tún padà wá lé mo ti kọ́ lẹ́nu àwọn kan. Bàbá olóògbé wa ní èyí tó ti gbowó owó ṣẹ̀wọ̀n nù ó tún máa bó ti ṣe tó fi padà sọ̀rọ̀. Ẹgbọ́n náà tó ní. Àwọn ọmọ wa rí pé àwọn kan àwọn oṣù lọ́wọ́ ní àwọn olówó àwọn èkó ètò wọn tó wá kó lọ́dọ̀ àwọn tó ti dowó fún wọn. Àṣẹ táwọn sọ̀rọ̀ ní ètò òkú náà ní káwọn ṣe kí ló káwọn padà síbẹ̀ kò lè máa ṣe jẹ. Wọ́n fẹ́ máa tún káwọn èkó wa mú wọn fún ẹ̀jẹ̀ sẹ́ Nàìjíríà tó dìjà mi. Kìí ṣe tẹ́yìn wò yẹ ọ̀rọ̀ ó ti dowó. Òòṣà ti dowó fún àwọn lọ́ọ̀ṣà òun náà lọ́jọ́ kó ti kó ọ̀ṣà wọn fi dìde bá ti dìde yìí. Àwọn foreign policy ni àwọn tó wọ́n ti wá bá débi pé àwọn tó lè bá yín fẹ́ dáadáa àmọ́ àwọn ti bẹ lọ́dọ̀ yín tí wọ́n pẹ́ amúsùn ní ohun ẹ̀yẹ kọ́kọ́ ní wọn kó bẹ̀ náà ká sọ gbogbo mọ́sálásí wọn di tẹ́ḿpù tí wọ́n ti máa ṣe Oòduà tí wọ́n ti máa ṣe Ògún tí wọ́n ti máa ṣe Ọbàtálá tí wọ́n ti máa ṣe gbá yóò gbọ́ ò lè ṣẹ̀sì tí ò sáǹfààní bẹ̀ tí ò ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bá rí ká àǹfààní táwọn asọ́dọ̀ bàbá wa wá lánàá lọ́dọ̀ àwọn ìbò ló ṣe kí ló lọ́wọ́ àlóyún ọba ló tẹ̀lé wọn. Ọba ló tẹ̀lé wọn. Tí ò bá rí àǹfààní jẹ́ ń bẹ́ẹ̀ àǹfààní tí wọ́n lọ́dọ̀ àwọn àbá wa lánàá wọ́n padà rí lọ́dọ̀ àwọn èbó ó jẹ́ kí wọ́n máa tẹ̀lé wọn láti gbowó tó pọ̀. Gbogbo èyí ní ìṣẹ̀lẹ̀ ní kí mú wa nílọrin èyí táwọn asẹ́bẹ̀rẹ̀ máa lù bà ní ìkákí. Wọ́n sì wo sọ ńláńlá wọ́n tọrùn gbọ́n wọn. Gbogbo tí wọ́n ń pè lẹ́sìn náà mo ti sọ̀rọ̀ máa hàn lọ́wọ́ tán. Tí èyí máa ṣe bẹ́ẹ̀ sínú tí sẹ́yìn ẹlẹ́yìn bá wọn yẹ kẹ́ ẹ ṣe wòlúdì. Ṣé kí ni wòlúdì àbẹ́bí tẹ̀ ń ṣe tí wọ́n ní ká ẹ̀dùn ṣe kí ni o wọ́n jáde kúrò nílùú lójú yìí. Kẹ̀sì wọ́n ní kẹ̀kẹ́ ṣe sí. Ẹ sọ fún mi ẹ̀yà àlọ́ kí ni àǹfààní wòlúdì tẹ̀yìn náà tó ń ṣe. Tẹ́ẹ̀sì ìgbà wà kan lọ pé kó kó àníbi jáde kó níbi tẹ́ẹ̀ ṣe wòlúdì. Báwọn ọ̀fẹ́ rí wọn. Ẹ̀yin wọn sọ pé wọ́n ṣe ti wọ́n lọ náà ní ẹ̀fọ́ kálukú lẹ̀ pọ̀mọ̀ sí ti. Kí ló fà ní mọ̀lúdì tẹ́ ẹ ṣe ànábì tẹ́ ẹ ṣe mọ̀lúdì rẹ̀ ká fi ń ta yín ẹ̀ wá rí kẹ́kẹ́ ṣe lérí rẹ̀ ẹni tó máa kálukú ọmọ. Wọ́n bú ànábì fojú pátá lójú yín. Dákẹ́jẹ́ àbá ṣe lókè ọ̀yà yìí nìsí. Wọ́n lọ wà nílẹ̀ àtúndì lẹ́yìn àti láìlá ìlà wà ní ti bá bú tó bá kó lóbi wọ́n pa. Tó gbé ìjà zálẹ̀ náà tù ní zálẹ̀ àmọ́lá. Iye ẹ ti yẹ̀yẹ́ àwọn àfa wa, tẹ̀ ti yẹ̀yẹ́ àwọn bàbá wa, tẹ̀ ti yẹ̀yẹ́ àwọn tó ń tẹ́lẹ̀ gbogbo náírà nínú ẹ̀sìn sáfà náà ní máa bẹ́. Nínú ìkéyìí ó sì máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí tá a mọ̀ wọ́n sí. Àti ní kàrámà tó lọ fi kún ayé. Wọ́n wọlé lọ yóò ní tí wọ́n sọ fún ọlọ́wọ́ sí gbà. Ẹ̀yin tí wọ́n náà yẹ wọ́n sọ pé kò sí kankan bẹ́ẹ̀. Ìtẹ̀ ẹ̀mọ̀ náà lọ́nà náà ní ìtẹ̀ ẹ̀mọ̀ lẹ́sìn ní ẹjọ́ tẹ̀ máa ń lò káàkiri. Àròyé tẹ́ máa lò káàkiri ìbẹ̀díà àti tẹ́ máa lò káàkiri àdúgbò. Tẹ́ máa kiri ayé. Èyí tá àwọn ilé sọ̀dẹ̀ sínú àti ilẹ̀ Yorùbá. Fa ẹni wá ní kókó àbẹ bàbá àjà ẹsẹ̀ ní borí wọn. Ẹ ti wà ní fítẹ́ẹ̀lì tẹ́ ẹ̀ tí ì lókun. Ẹ ti wà ní fítẹ́ẹ̀lì tẹ́ ẹ̀ tí ì lókun. Ẹni yìí ti ṣubú. Sọ bẹ́ẹ̀. Ẹ ti wà ní fítẹ́ẹ̀lì ẹ̀ tí ì lókun. Ẹ̀mí sì ti ṣubú bẹ́ẹ̀ lẹ wíìnì àwọn olóòṣà. Kókó bẹ́ẹ̀ torí tí àwọn fẹ́ ká lónìí wàá lóko ìdílé ká lónìí kí n má jọ ọ̀pọ̀ torí gbogbo eléyìí o introduction ni mo palẹ̀ mọ́ wá dáadáa ni fún ọ̀tọ̀ bá bẹ́ẹ̀ di ẹ̀rí lọ́rọ̀ yìí débẹ̀ kọ́ òkè ọ̀rọ̀ lẹ́yìn rí
ní sálẹ̀ kí o dìde ní sí lónìí kọ́ wá criticize ṣé Adam Abdallah ní mọ̀ ọ̀rọ̀ mítà tẹ́ẹ̀ ló sọ gbogbo ọmọ lọlé sáwọn olóṣàlá ló ti gbé ṣé Adam Abdallah mọ̀ lọlé rán mítà wọ́n dáadáa o ìwọ́n fún yín nímọ̀ràn ni ọ̀rọ̀ rọ́bítà náà lọ́wọ́ lè yọjú problem tẹ̀ kó sí kí gbogbo Yorùbá wọ́n fi ní papọ̀ láwọn afá iṣẹ́ ìtẹ́mọ̀ rẹ̀ sọ pé àyíká wọn fún yín rábítà àyíká wọn fún àwọn bàbá yín ẹ lọ lè ṣe conference lédi tó ṣẹlẹ̀ yẹ fi ní borí àwọn bàbá tí wọ́n jẹ́ àfáà náà tẹ́ ẹ̀ sọ wọ̀nyí ẹgbẹ̀ wọn èyí tó ti kú nù àtàlà ayé wọn ẹjọ́ ṣe mítìnì kẹ́ ẹ borí ìṣòro tó wà níwájú yìí o torí tí ẹ bá borí ìṣòro tó wájú wọn tó wà wájú yìí bẹ́ẹ̀ pé ayé náà fà fún wa ò ní gbà kẹ́ ẹ lọ́sẹ̀ máa fà bẹ nínú yín tí gbogbo ikú yìí ṣe ṣẹlẹ̀ lójú yìí sáfàánù sọ bẹ́ẹ̀. wọ́n ní ká ẹ dìde ká ẹ ṣe mítìnì ká ẹ ṣe kọ́fẹ́rẹ́nsì lẹ́nu gbogbo tí ń ṣẹlẹ̀ yìí gbogbo àwọn tànẹ́kẹ́ pé àwọn tó nígbàgbọ́ kẹ́jọ́ ṣèmọ̀ràn lórí ẹ̀ bó o náà ṣe borí ìṣòro yìí. lẹ́yìn àwọn àwọ̀ gan. lẹ́yìn gbogbo àwọn tó ń bẹ ní ìwò kẹ́ ẹ pa wọ́n náà. ẹ pè wọ́n o ẹ parapọ̀ láàrin ara yín. ẹ parapọ̀ láàrin ara yín kẹ́ ẹ ṣèmọ̀ràn lẹ́yìn bó o náà ṣe borí ìṣòro tí lọ́lẹ̀ Yorùbá yìí. ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n ní ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ ṣe bá àgbàlagbà ti ṣe lánàá. bá àgbàlagbà tàná ti ṣe. yàtọ̀ sáwọn yóò sì dẹ kó sí. yàtọ̀ sí àwọn eré ibẹ̀ bí àtàṣe ládùúgbò káàkiri. àti wọn ẹni ojú ọ̀wọ̀ òtún mi. àti wọn ọmọ èjò ọ̀wọ̀ ètò ìta fi ń ṣe láàrin ara wa. àti àwọn alágbàdo sọ̀gá ń bẹ̀. àti báwa lọ̀gá. báwo bá ti lè dọ́gba àti tẹ̀lé ní kẹ̀kẹ́. kí báwo bá ti lè dọ́gba ń bẹ̀ àti tẹ̀lé ní kẹ̀kẹ́. ẹgbẹ́ yìí sẹ́gbẹ́ kan. wọ́n ní ẹgbẹ́ ọ̀gájọ́ tẹ́gbẹ́ kan ká wá way forward lórí. ẹ̀ẹ́dẹ́ tẹ̀lé yàn kò sí mọ́tò ti lè tó láàrin yìí. lásáájú kan ṣoṣo. ìṣòro tí mo nínú náà níbẹ̀ rẹ̀ wọ́n fẹ́ tẹ̀lé. ẹ gbára bọ̀. wọ́n ní ẹ gbára bọ̀ káfẹ́ nìkan sọ̀gá ká lè mọ bí tá a lọ. kẹ́yà aláàlọ́ yóò sì ká dára yín lọ lé padà gbogbo èèyàn máa dé bẹ́ẹ̀ láti Èkó. tó fi lọ kẹ́ gbogbo olùyẹ̀ bá ẹ padà lọ lé ẹ lọ lè bá àwọn abára bá yín lé ike kó wọ́n ti ṣe lánàá kí wọ́n tó lé ikú bẹ́ẹ̀. tẹ́ ẹ bá dákẹ́ ẹ padà kó bẹ́ẹ̀ yẹ o. kì í sọ fún yín nù ìjọba wa kó bẹ́ẹ̀ pẹ̀lú àdójútì ni. gbogbo òsì tẹ́ ẹ ṣe lọ tẹ́ ẹ pé ọ̀rọ̀ owó lókun tẹ́ ẹ rán ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ayé ayé gbogbo lẹ́yìn ẹ̀rọ máyé ẹ̀ka sẹ́lẹ̀ èyí tó yé pẹ́pẹ́ yóò ní kẹ̀kẹ́ tẹ́ ẹ̀jọ̀ kótì gbogbo báwọn ló sàdí ṣe tí wọ́n ti gbá tẹ́sàwọ̀ èyí ni wọ́n fẹ́ lé lọlé ilé sì ti palẹ̀ mọ́tẹ̀ yìí o bẹ́ẹ̀ wá ní dókítà yà ilé ìlú ọgbà ìlànìjò àmọ́ tí àbá wà kásẹ̀ sí ẹ wàrà kó bẹ́ẹ̀ ẹ wá ní kó bẹ́ẹ̀ lásán pẹ̀lú ìtìjú. gbogbo àwọn ọ̀rìn tẹ́ ń bẹ ní tẹ́tẹ́ bẹ́lẹ̀ yóò máa ń yẹ padà sílé. àríká tí iná ó tó gé. àríká tó ká béèrè bó làwọn àgbàlagbà ti ṣe lánàá. ẹ̀wọ́n bẹ́ẹ̀ ni ó ti dá dúró ẹ̀wọ́n bẹ́ẹ̀ ti dá dúró dára bí tàn lẹ́yìn ọ̀dọ́ kẹtẹ́ ẹ̀ mọ́ tẹ̀sẹ̀ ẹ̀ fi kun lukùn wàlá ìbá àwọn bàbá wa ti ṣe lánàá wọn mọ̀ kò sì tán bẹ́ẹ̀ títí dọ̀la o bẹ́ẹ̀ bá béèrè ẹ̀rì sọ bẹ́ẹ̀. wọ́n bá bàbá wa ti ṣe lánàá ń bẹ kò tán bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ ẹ padà sílé kábílẹ̀ béèrè kẹ́ mọ̀ bó lẹ́ ti ṣe. ìdí ìsọ̀ni pé eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀rọ̀ ìlú ni ẹ̀tọ́ yẹ kó ń bọ̀ lórí ẹ̀sìn gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ọmọ lórí ni àtàwọn bẹ́ẹ̀ yàtọ̀ sí rádaràdà ní oṣù tí wọ́n ṣe yẹn torí pé tá a sọ pé àwọn ọlọ́yẹ kó mọ̀ ní pé àwọn òbí kẹ̀kẹ́ mi tí wọ́n jòkó lé tẹ́lẹ̀ àwọn ti lẹ́nu bá àwọn ẹni tí wọ́n jòkó lé tẹ́lẹ̀ òkú ní wọn fẹ́ lò ní sí àwọn ẹni tí wọ́n jòkó lé tẹ́lẹ̀ wọ́n gba tí kú tí wọ́n rí wọ́n ọ̀dá tí wọ́n nù. bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ní sí tí wọ́n àwọn ti gbà pé títí bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó dò gbogbo ti yẹ ti lò ó wọ́n dẹ́ ọlọ́run gbogbo ní ìjà bàbá wa èmi ní dágbé ní kankan ní wọn. ẹ̀yin tẹ́yàn wá ní tẹ́ẹ̀jẹ̀ tẹ́ẹ̀sì ní tẹ́ẹ̀ tàkáàkì òun náà kúkú sọ fún yóò yípa ẹ̀ níṣẹ́ wọ́n lẹ́ẹ̀ níṣẹ́ ẹ̀ wáṣẹ́ àwọn ṣe ọ́sùn àwọn sì ń ẹ̀ padà
ẹ padà lé kó lọ tó lé kó bẹ kẹ wá lè fèrè kórí ẹ má ní kọ́ bọ́ sẹ̀sẹ̀ tó pè yẹ ilé ẹ pera yín ẹ ṣe báwọn ní àná ti ṣe. ọ̀lẹ́ àbọ̀ àlọ́rin tí bóyá mẹ́lẹ̀ yóò bá wọn ní kẹ́ ẹ padà lé kẹ́ ẹ lọ bẹ́ẹ̀rẹ̀ bó làwọn ní àná ti ṣe. kẹ́ ẹ tó bọ́ sóko ẹrú. wọ́n lọ ní bẹ́ẹ̀ tó bọ́ sóko ẹrú. torí èyí tí wọ́n ṣe lọ yìí wọ́n èyí wọ́n ò lè dúró pílánì ni ẹ̀yin náà lọ lẹ́yìn strategize ara yín kẹ́ ẹ ní fọ́ọ̀mù báràkì yín àríká ìṣèkìlì o tó jẹ́ ẹ wá solution tó rà ara yín kọ́nà tó di máa yín tí èèyàn máa ṣe bẹ́ẹ̀ bí Islam bá wọlé Yorùbá kò lè lóyún kankan o ẹni tó sọ̀kò pé ara rẹ̀ ni kò sí bàbá Yorùbá mẹ́ torí ẹ̀yìn òní nǹkan ní kẹ́ ẹ̀kọ́ ló tó ju eléyìí lọ ọmọ yìí wò ló lè jáde ní tí ó mọ bú àtẹ́bí ní ìdá àdìmọ̀ àtàṣe sí tó lè wà fọmọ lọ́ọ̀lì kó dìde ọmọ bú àtẹ́bí mọ tẹ́ẹ̀sì ẹ̀yin ní target ẹ̀yin sì ní wọ́n fi ṣe capsule fìdá èyí tí mo sọ yìí yóò ti bẹ́ẹ̀ lómi nínú gbọ́dọ̀ sọ o òkùnkùn oníkùn kò ní lọ́wọ́ mọ̀ ní kí n ta àwọn èèyàn méjì kò sí tó burú wọ́n ń sẹ́nà àṣírí àlákàlà àkàràbí kálukú ti padà sí ìlú ilẹ̀ padà sí ọ̀rọ̀ ìlú ilé òkúta ẹ̀rọ ẹ̀rọ rẹ̀sì mọ́lẹ̀ Yorùbá mo wá sọ fún yín tẹ́sí nù ẹ̀fọ̀rọ̀ ti rábítà lórí ilẹ̀ ẹ̀sẹ̀gbẹ̀ kan ẹ̀sìn bàbá lórí ilẹ̀ láàrin lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ pọ̀jù sí pírọ́blẹ́mù yín gan ẹ̀sìn gbéra yín lọ bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀tẹ̀ ẹ̀ mọ́jọ́ yẹn kọ́mọ̀lẹ́ bá fẹ́ sọ̀tẹ̀ nìkan yẹn gbéra yín lẹ́sìn conference èyí tó yẹ kẹ́ ẹ̀sìn conference lélẹ́rìí nì tààrí ara yín tó bá yẹ pé lóòótọ́ ẹ̀sìn Islam lẹ́sìn tó tán bóun ò sì ní dojú ẹ̀ nínú ara èyí náà yẹn tú ẹ̀ èyí tá a ṣe fún yín náà tó àlá yìí máa sọ̀rọ̀ kú lọ sátidé dáhùn. ọ̀rọ̀ politics ọ̀rọ̀ ìlú ni ẹ má gbé lọ́rẹ̀ báwa ti gbọ́ yé mi ẹ tó bá yé èdè mi wáyé ilé ẹ̀kọ́ yín wà bẹ́ẹ̀ sí fáà lọ láti jọ sátidé subhana rabbika assalamu alaikum.